bẹ́ẹ̀ ni pàtàkì ni wọ́n jẹ́ nílùú Ẹ̀gbá. Ìlú Ìjẹ̀jà ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn lóòótọ́, wọ́n rí sọ. Mo kí gbogbo ọmọ ìlú Ìjẹ̀jà nílé lóko pátápátá lẹ́yìn odi wípé a kú ìpalẹ̀mọ́ Olúṣàbí tó ń bọ̀ lọ́nà yìí. A bá gbogbo wa láyé, a bá wa láàyè ara. A ní wẹ́nikẹ́ni tì nínú wa láṣẹ Elédùmarè. Mo kí olúwo ìlú Ìjẹ̀jà, Múkáílà Àtàndá ọmọ Akínwándé, bàbá ìlú Fẹ́mi lóyè wà àgbáyé adalẹ̀ ẹ̀ kó wa jẹ̀pẹ́. Àṣà apẹlẹnu kọrin kése. Mo kí bàbá mi balógun ìlú Ìjẹ̀jà, olóyè Reuben Olúfẹ́mi Ṣólánkẹ́ Balógun. Ẹ kú iṣẹ́, ọpọlọ yóò ní dọ́bà, ẹ gbé ìlú Ìjẹ̀jà débùté ire agbára Elédùmarè. Mo kí jagunà ìlú Ìjẹ̀jà, olóyè Olúṣínà Àkàndé Ògúndìmú, bàbá ìṣọ̀kan tẹ́ ẹ fi ń tòlú Ìjẹ̀jà lágbára Ọlọ́run ọba. Wàhálà ò ní dé sí yín, kò ní dé sáàárín gbogbo olóyè ìlú Ìjẹ̀jà pátápátá. Mo kí olóyè ajé ìlú Ìjẹ̀jà, olóyè Gbénga Adéwùnmí finance. Mo kí yín dáadáa, ohun mèremère tó ń wọlé nípa káràkátà ní ìlú Ìjẹ̀jà lásìkò yín kò ní bàjẹ́ lágbára Elédùmarè. Bẹ́ẹ̀ bá wọ̀ ìlú Ìjẹ̀jà lọ́wọ́ tá wà yìí, ẹ̀ rí wípé àwọn ohun ọ̀tun lọ́tún lósì ló ń wọlé nítorí pé kí ni àfìmọ̀ṣọ̀kan òun ìlú Ìjẹ̀jà ṣe ń lọ sókè. Kí ọ̀tún ìyálòde ìlú Ìjẹ̀jà, olóyè Fàlélà Tónífádé, màmá aṣáájú ní ẹ̀mí dèrò ẹ̀. Ìmọ̀ àtòyé tẹ́ fi ń tukọ̀ àwọn obìnrin àwọn eré ní gbogbo ìlú Ìjẹ̀jà pátápátá. Ọpọlọ yín ò ní dọ́bà, Ọlọ́run á dẹ̀ máa dá yín sí lágbára Ọlọ́run ọba. Bákan náà mo kí gbogbo àwọn olóyè Ẹ̀gbá nílùú Ìjẹ̀jà pátápátá, èèyàn dáadáa ni wọ́n, k'Ọlọ́run dá wọn sí fún wa. Olóyè Olúṣínà Àkàndé Ògúndìmú, Dágúró ìlú Ẹ̀gbá, mo kí bàbá ẹ kú àfọmọ ènìyàn ṣe, òde ìlú á máa tò. Mo kí olóyè Ọlátúbọ̀sún Bájọmọ Bello, Lúpọ̀nà gbogbo ìlú Ẹ̀gbá pátápátá, Séríkì ìlú Ìjẹ̀jà, mo kí yín. Mo ní Ajíbóyìnbó sọ̀rọ̀ lágbára Ọlọ́run ọba. Ayọ̀ tẹ́ fi lé sí ìlànà Adébálé lágbára Ọlọ́run ọba. Ajíbóyìnbó sọ̀rọ̀ ọmọ Bájọmọ Bello, bàbá mo kí yín dáadáa. Mo kí olóyè Bàṣírù Abíọ́dún Táíwò, Akínṣíkù gbogbo ìlú Ẹ̀gbá pátápátá, Akírọ́gùn ìlú Ìjẹ̀jà, bàbá mo kí ẹ ṣe, ẹ kú àfọmọ ènìyàn ṣe. Ìfẹ́ tá a fi ń tukọ̀ ìlú Ìjẹ̀jà lágbára Ọlọ́run ọba kò ní bàjẹ́. Mo kí gbogbo àwọn eré inú wọn pátápátá wípé ọ̀já tẹ́ fi ń pọ̀ wá lágbára Ọlọ́run ọba kò ní já, àwa náà ò ní jábọ́ lẹ́yìn lágbára Ọlọ́run ọba. A kú ìpalẹ̀mọ́ ọdún tó ń bọ̀ lọ́nà yìí, Olúṣàbí 2025, á bá wa láyè, á bá wa láàyè ara. Mo kí gbogbo orí pátápátá. Bákan náà ni mo kí gbogbo olóyè ìlú Ìjẹ̀jà pátápátá láì dẹ́nì kankan sí, gbogbo ológun, olórógun, Parapé, gbogbo àwọn erelú, gbogbo àwọn apè ènìyàn pátápátá. Ébúlá ló ń kẹ́yìn ìgbàlẹ̀, mú wá kí gbogbo àwọn ògbóni ìlú Ìjẹ̀jà, àwọn ògbóni ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ wípé òde ìlú á máa tẹ̀. Ohun tẹ́ ẹ bá dè nílùú Ìjẹ̀jà Ọlọ́run á bá wa dé, ohun tẹ́ ẹ bá tú Ọlọ́run á tú. Ikú á dẹ̀ máa ké bí eku, ẹyẹ á máa ké bí ẹyẹ ní ìlú Ìjẹ̀jà. Mo kí àwọn ọlọ́jẹ̀ ìlú Ìjẹ̀jà bákan náà. Mo kí olóyè Adéwálé Akínbíyì láàgbà ìlú Ìjẹ̀jà, àkú ọdún, àkú ìyèdún, àsìkò ìpalẹ̀mọ́ ọdún egúngún tó ń bọ̀ lọ́nà. A bá wa láyé, a bá wa láàyè ara, nítorí gbogbo ẹ̀ wọnú ara wọn ni. Ọdún egúngún wọnú Olúṣàbí, ìlú Ìjẹ̀jà á máa dùn, a máa gbọ́lù lọ́tún, a máa gbọ́lù lósì, inú tọmọdé tàgbà á sì máa dùn, inú wa ò ní bàjẹ́ ní ìlú Ìjẹ̀jà. Mo kí bàbá wa olóyè James Ọláewé Alápín ní ìlú Ìjẹ̀jà, lágbára lọ́wọ́ bàbá ìṣẹ̀ṣẹ̀ àgbèyìn àgbáwo ní lágbára ọlọ́yẹ̀ ní dàgbà yẹ̀yẹ́. Mo kí olóyè Àtàndá Arẹ́gbẹ́ṣọlá
ọlọ́pọ̀ndà ọ̀jẹ̀ ìlú Ìjẹ̀jà, olórí oníbẹ̀m̀bẹ̀ gbogbo Ògùn state pátápátá, ìlú lẹ máa lù wọ́n nílùú yìí lágbára Ọlọ́run ọba. Mo kí olóyè Ọlánrewájú Dálémọ, ọlọ́fin ọ̀jẹ̀ ìlú Ìjẹ̀jà, Oníkòyí ọ̀jẹ̀ ìlú Ẹ̀gbá, àwọn tún ní ba ìbílẹ̀ gbogbo ìlú Ìjẹ̀jà pátápátá. Tọ́mọ ẹni bá da ilé la ti ń mọ̀, nígbà tó dá ń lé wọ́n ti ṣe fún lóyè lẹ́gbàá lágbára Ọlọ́run ọba. Ọlọ́run ò ní kọjá ìmọ̀ṣe sí yín lágbára Ọlọ́run ọba, ọmọ aráyé ò ní gbà wá lọ́wọ́ yín lágbára Ọlọ́run ọba. Mo kí olóyè Adéníyì Adédèjì, olóògbé ọ̀jẹ̀ ìlú Ìjẹ̀jà, òun tún ni akọ̀wé ọ̀jẹ̀ gbogbo ìlú Ìjẹ̀jà. Ọpọlọ tẹ́ fi ń kọ́ lágbára Ọlọ́run ọba kò ní dọ́bà, ìṣẹ̀ṣe á máa gbè yín. Mo kí olóyè Mọ̀nsúrù Ọbáfúnkẹ́, Oníkòyí ọ̀jẹ̀ ìlú Ìjẹ̀jà. Ẹ kú palẹ̀mọ́ ọdún egúngún ìlú Ìjẹ̀jà tó ń bọ̀ lọ́nà, a sì kú palẹ̀mọ́ ti Lísàbí nítorí pé ó wọnú ara wọn, ìlú Ìjẹ̀jà wá kẹnú. Mo kí olóyè Olúwaṣeun Ọ̀jẹ́lábí, atọ́kùn gbogbo ọ̀jẹ̀ ìlú Ìjẹ̀jà. Bákan náà ni mo kí olóyè Ọlákúnlé Ògúnbọ́nà, balógun ọ̀jẹ̀ gbogbo ìlú Ìjẹ̀jà, pé a kú ọdún a kú ìyèdún, ìṣẹ̀ṣe á gbè wá, àánú ọ̀jẹ̀ la máa rí, ànírí bànújẹ́ ọ̀jẹ̀ lágbára Elédùmarè. Bákan náà ni mo kí bàbá mi dáadáa, bàbá mi pàtàkì, olóyè Olúkúnlé Akínbíyì, má jẹ́ ó bàjẹ́ ọ̀jẹ̀ ìlú Ìjẹ̀jà, àwọn náà tún ni akọgun gbogbo ìlú Ìjẹ̀jà pátápátá nínú lóko. Bàbá, ojú òní tì í, ojú kì í pọ́ṣin kó má là, ọ̀nà yẹn á là sówó, á là sọ́mọ, á là sálàáfíà tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Mo kí olóyè Taofik Adébáyọ̀, ààrẹ ọ̀jẹ̀ gbogbo ìlú Ìjẹ̀jà pátápátá, ìyáwọ́sà gbogbo ìlú Ẹ̀gbá. Bàbá, òun náà tún ní ìdáso gbogbo onífowópamọ́ gbogbo ìlú Ìjẹ̀jà pátápátá. Iyì tẹ́ ní lágbára Ọlọ́run, aṣọ yín kò ní ya. Bákan náà ni mo kí bàbá mi pàtàkì olóyè Waheed Ayọ̀délé Ìgbáláyé, bàbá ìwà. Mo kí yín ọlọ́ta gbogbo ìlú Ìjẹ̀jà, òun tí ní ọlọ́ta gbogbo ìlú Ẹ̀gbá. Bàbá, aṣọ ńlá lèèyàn ńlá, ẹni ńlá ní ṣeun ńlá. Mo kí yín pé a kú ọdún, a kú palẹ̀mọ́ ọdún, a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún egúngún ìlú Ìjẹ̀jà, a tún kún pọ̀pọ̀ ṣìnṣìn Lísàbí tó ń bọ̀ lọ́nà. Àbàwàláàyè ara, wàhálà ìdààmú kò ní dé bá wa, a kú ọdún. Bákan náà mo kí ìyá mi dáadáa, olóyè Abídèmí Aṣímọlówó, ìyá gbogbo ìlú Ìjẹ̀jà pátápátá, ọ̀kan gbòógì nílé ilẹ̀ ìlú Ìjẹ̀jà náà ni. Tẹ́ ẹ bá ń gbọ́ Òjòdò Ìjàyè, àwọn ìyá mi náà lórí ilẹ̀. Màmá, ayé ò ní kọjú ìjà sí, àwọn eléégún máa ń dáṣà kan wá ní ẹ mú mi mọ̀ yá àgàn, ẹ mú mi o, ẹ mú mi mọ̀ yá àgàn, ẹ mú mi o, gbogbo ọ̀jẹ̀ tó bẹ nílẹ̀ yìí, ẹ mú mi mọ̀ yá àgàn o. Ìyá àgàn, ẹ kú àjẹpẹ̀, ojú òní tì í, ojú kì í tẹ̀tà lójú ìran. Gbogbo ọmọ tí ẹ bá kó lọ sóde, ẹ kó wọn wálé padà lágbára Elédùmarè. Mo kí olóyè Táíwò Ṣókúnbí, bàbá ọ̀jẹ̀ gbogbo ìlú Ìjẹ̀jà pátápátá, àwọn tún ní baálẹ̀ Jàgùnà Ìjẹ̀jà. Ojú òní tì í lágbára Ọlọ́run ọba, ẹ gbádé wọ̀lú, adé òní gbóná lórí yín, ìrùkẹ̀rẹ̀ adé pẹ́ lọ́wọ́, àṣẹ apẹ́ lẹ́nu, ọrìn kése. Olórí tẹ́ ń wò yẹn á ṣiṣẹ́ ìdúpẹ́ láàfin. Mo kí yín, ẹ ṣe ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Lísàbí lọ́tún, ọdún egúngún ìlú Ìjẹ̀jà ló sì ṣẹ́ni pé tiwa tó bẹ́ẹ̀, tiwa tọ́pẹ́. Ìfẹ́ ta fi ń tukọ̀ ìlú Ìjẹ̀jà lágbára Ọlọ́run ọba, èdè ní wọ àárín wa. Mo kí gbogbo olórìṣà ìlú Ìjẹ̀jà, mo kí gbogbo mùsùlùmí bákan náà, mo kí gbogbo kìrìsìtẹ́nì, mo dẹ̀ kí gbogbo ọ̀dọ́ ìlú Ìjẹ̀jà wípé omi ọrẹ́ wa máa tù wá lára lágbára Ọlọ́run ọba. Kí ṣe ọ̀bẹ̀rẹ̀ kọ́ mo kò ní fẹ́ nìkankan wá sílẹ̀, ó wọlé kò jáde kò ní jẹ́ títí wa. Mo kí gbogbo mo kí ìmáàmù ìlú Ìjẹ̀jà, mo kí wọn dáadáa, mo kí wọn dáadáa wípé àṣà máa pẹ́ lẹ́nu, ojú òde ní tì wọ́n, ìlú Ìjẹ̀jà máa tẹ̀síwájú lásìkò gbogbo wa pátápátá. A kú ọdún, a kú ìyèdún, ọ̀pọ̀ ọdún la máa ṣe láyé.
bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí YouTube channel wa Ọmọ Ṣódípọ̀ TV, ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ bá wa share fún àwọn èèyàn. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé YouTube channel kan wà tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, tó ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi nǹkan. Kò sí ohun tẹ́ ẹ wá dé YouTube channel wa tẹ́ ẹ ní kọ́gbọ́n bẹ́ẹ̀. Lórí ti Kristẹni ni, lórí ti Muslim ni, lórí ti ìṣẹ̀ṣe náà ni, gbogbo ẹ̀ máa bá ń bẹ̀. Ìṣẹ̀ṣe làgbà. Ìṣe.